Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń pa òwe kan wípé èkúté ilé jẹni fẹ́ni, ènìyàn ṣe ni báni dárò. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí a bá rí ẹni tí a gbójúlé, tí a bá rí ẹni tí a fẹ̀yìntì, tí a bá rí ẹni tí a gbọ́kànlé, ẹni tí a pè ní olùbádámọ̀ràn, ẹni tí a pè ní aṣojú ẹni, ẹni tí a pè ní aṣẹ̀yìn ẹni, ṣùgbọ́n tó wá jẹ́ onítọ̀hún náà ní tún ṣagbódegbà fáwọn oníṣẹ́ ibi láti ṣe ni níjàmbá. Tí àwọn àgbàlagbà bá kẹ́fìn èyí, wọ́n pa òwe yìí láti fi ta ẹni tí a ṣe níjàmbá lólobó àti láti fi ṣí ẹni tí ó ń ṣe jàmbá nígbẹ̀rẹ̀ ìpàkọ́ kó lè bá a jáwọ́ níbi iṣẹ́ ibi rẹ̀. Èyí tún ni díẹ̀ nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n.